jẹ́ akíra wa kákíra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ kábára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ wọ́n sọ kiri àwọn pẹ̀gọ́pẹ̀gọ́ ṣẹ́nu bọ̀ ni wọ́n sọ kiri wọ́n lọ́jọ́ ní Yorùbá wọ́n lálẹ́ ní Yorùbá láì fẹ́nu ìwọ náà Yorùbá pa Yorùbá dé Yorùbá wọlé ọ̀tá lulẹ̀ olúwo Yorùbá kojú ọ̀tá gbolẹ̀ olúkúrú ìgbà yìí lọ́dọ̀ àwa ọmọ ọba ọba bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. Sọpọ̀lẹ̀ ni wá kó wá wo bí ilé tí ń jóná bí pápá kó wá wo bí mọ́tò tí ń jóná bí pápá kó wá wo bí ènìyàn tí ń yọ̀rọ̀dọ̀ bí àkàrà ẹ̀wẹ́ tiẹ̀. Ó takuru. ẹ̀wẹ́ tiẹ̀. Ó yọ̀rọ̀dọ̀. ẹ̀wẹ́ tiẹ̀. Ó takuru. ẹ̀tún bá mi wẹ́ tiẹ̀. Ó yọ̀rọ̀dọ̀. Ìgbà yìí lọ́dọ̀ àwa ọmọ ọba ọba gbẹ̀rẹ̀ àwa náà bá Olódùmarè lólùgbèjà o àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ó lé ju tí wọ́n lọ o ẹ̀dá wa máa ló mú wọn o àwa ti jàjàyè ẹ̀jẹ̀ ọ̀tá làwa tẹ̀ mọ́lẹ̀ o láfi ṣètùtù àlátòní lọ òkè la ó máa wà o òkè la ó máa wà o látòní lọ òkè la ó máa wà o títí ayé o òkè la ó máa wà o aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Ẹ bẹ̀rẹ̀ ijó yá. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la
ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún kò fẹ́ kẹ́mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. sáṣọ òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. Ìbà f'Olódùmarè ọba tó dá ayé àti ọ̀run ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ọ̀kan ṣoṣo àjànàkú ọba tó lọ kọrin kése mo júbà rẹ ọba tó láyé mo júbà rẹ ọba tó lọ́run mo júbà ẹ̀yin àgbààgbà ilé ayé
mo júbà ẹ̀yin tó ń bẹ níwájú mi, mo júbà ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn mi, mo júbà ẹ̀yin tá a jọ jẹ́ sàwáwù, ẹ̀yin ìyá mi gbogbo mo júbà yín o, mo júbà ẹ̀yin bàbá mi, mo júbà gbogbo ẹ̀yin ládéládé, mo júbà gbogbo ẹ̀yin àgbààgbà, mo júbà ẹ̀yin àgbààgbà mẹ́rìnlélógún, mo júbà ẹ̀yin ẹgbàágbèje igba irúnmọlẹ̀ tẹ́ di ilé ayé mú, mo júbà gbogbo yín pápátá ẹjọ́ ojú mi ṣe. Yorùbá ní bọ́mọdé bá júbà fágbà ó di dandan kó roko dalẹ̀. Èmi ti ṣe bá yín lónìí o, ó di dandan kípa mi kó ṣe. O aburú ó kéré ó tóbi, má jò ó wọlé tàwọn olólùfẹ́ mi, má jò ó wọlé tọ̀ mí, inú mi kó máa dùn ní gbogbo ìgbà, ayọ̀ mi kó máa kún. Àwọn ọ̀tá mi nìkan tí wọ́n kọ̀, àwọn alénimọ́dẹ̀yìn tí wọ́n láwọn ò ní dẹ̀yìn lẹ́yìn mi, àwọn nìkan ní kí ibi kó máa wọ orí wọn lọ. Ọ̀gẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ilẹ̀ kó máa wọ́ wọn mọ́ra. Ọ̀gẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ àwọn abínúkù mi tó ní àfi tí n bá kú dandandan, ilẹ̀ máa wọ́ wọn mọ́ra. Ọ̀gẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ máa wọ́ wọn dà sọ́run. Ọ̀gẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ Jésù Olúwa wa, àmín. Aṣọ ọ̀run gùn ó ṣe máa rí nìyẹn. Wọ́n kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lórílẹ̀ lálejò. Ó gbọ́dọ̀ ní yàtọ̀ máa ó gbọ́dọ̀ ní fẹ́lifẹ́li. Ó gbọ́dọ̀ hot. It is a hot. Ẹ gbọ́ Ọmọlúkà ni mò ń jẹ́. Ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook, tẹ́ ń wò mí ní TikTok, tẹ́ ń wò mí ní YouTube, mo kí yín ẹ káàbọ̀. Ẹ̀yin lè jìká tí ò jẹ́ káṣọ mi ó jábọ́. Ẹ̀yin náà ni kí ni mò ń sọ, kí ló wà lẹ́nu mi, kí ni mò ń dún, kí lé. Ṣùgbọ́n ẹ̀yin lọ́lọ́run ń lò. Ẹ̀yin lọ́lọ́run ń lò fún wa. Ẹ wo ti mọ̀nàmọ́ná mi, ẹ wo pé àwàdà mi ń pọ̀ jù, ẹ wo pé síbẹ̀ ẹ nífẹ̀ẹ́ Ọmọlúkà. Ẹ fẹ́ràn mi, mo dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ mi lóòótọ́ àti òdodo. Ojú òní tí Ọlọ́run wá ní padà lẹ́yìn gbogbo yín o. Ẹ̀yin olólùfẹ́ mi ní Facebook, ẹ̀yin olólùfẹ́ mi ní YouTube, ẹ̀yin olólùfẹ́ mi ní TikTok. Tó ẹ bá tí follow mi, ẹ follow mi. Mo ráwọn tó jẹ́ pé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ló ti follow mi. Wọ́n follow mi ní Facebook, wọ́n follow mi ní YouTube, wọ́n tún follow mi ní TikTok. Wọ́n subscribe ní Facebook, wọ́n tún sọra wọn di member mi. Tó jẹ́ pé wọ́n subscribe tán wọ́n tún become one of our members. Ní YouTube wọ́n dẹ̀ tún follow mi ní Facebook, wọ́n dẹ̀ tún tẹ̀lé mi ní TikTok. Kò ní bàjẹ́ fún yín o, mo fẹ́ràn yín, I love you all, God will bless you. Ẹ jẹ́ ká bọ́ọ̀lù agbami ètò lénìí ká bára wa sọ̀rọ̀. Ọmọlúkà ni mò ń jẹ́. Kí n tó máa tẹ̀síwájú, ṣó o ti ra ìwé yìí, ṣó o ti ra tiẹ̀, The Yoruba People by Adébánjí Akíntóyè. Lọ ra tiẹ̀, pé Ọmọlúkà kó ra tiẹ̀. Ìwé yìí in tó wà nínú ẹ̀ ó ju dẹ́ ń wò yìí lọ. Òyìnbó ní don't judge a book by its cover. Má wo pé cover ẹ̀ ò fine. Ìwé yìí in tó wà nínú ẹ̀ ó jù lọ. Rà á kó dẹ̀ ra rédíò Yorùbá, ẹ kàn sọ Ọmọlúkà dọ́wọ́ yín lọ́wọ́ kan ní Gbàgàmù. Ẹ kúlé lẹ́ẹ̀kan sí i, ẹ kúlé làǹkárá lé ẹ̀rẹ̀ wàhálà kérò ọ̀nà. Kabiru Ajagungbadé one Sanbulala ó lágbára jù. Mojísọ́lá Sànyà ẹ̀yin tí a ó tọ́jọ́ mẹ́wàá o. Fúnṣọ́ Ọ̀ṣúndẹ̀kọ ẹ̀kábọ̀ ojú òní tí yìí ní dúpẹ́ o, ní dúpẹ́. Tèmítáyọ̀ Bákàrè, God bless you, Ọlọ́run fẹ́ràn èyí náà, mo dúpẹ́. Ìdẹ̀ra owó lè ṣe é lù kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò. Ó gbóyún pápátá mo kí bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa ṣí ẹ máa pín. Ṣé rí tẹ́mi bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ mí pé mi ò kì í dédé wá ń sọ̀rọ̀ tí ò bá nídìí. Tí ò bá ní reason, I will never come out and accuse anybody, and I don't even accuse anybody. That is me. I will say what I know about you. Ìdí máa mọ̀ nípa ẹni máa sọ, mi ò ní ever accuse ẹ falsely because mo mọ implication ẹ̀. Under the law, wàhálà ni wàá lọ sẹ́gbà ìwọ̀n dákú. Tọ́lọ̀ bá tún wá mú ẹ tó òkun lówó, wà ọ́ lọ sẹ́gbà ẹ̀wọ̀n tí ò sí tó lè ti bẹ̀ jáde.
ṣùgbọ́n tó o bá gbọ́ information tó o bá ṣe ìwádìí ẹ̀ tó o mọ̀ ọ́ kó o tó gbé jáde, that's the best. I won't attack you. Láti jọ́ mo ti ń ṣe program mi ẹ̀kan ni mo ti ṣe mistake yẹn rí. Immediately yẹn ni mo dẹ̀ ti mọ̀ pé this is a very big mistake. Mo gbọ̀nà ẹni tí ọ̀rọ̀ ṣẹ̀ sọ́dọ̀ ẹ̀ mo gbéra mo lọ bá, mi ò dẹ̀ tún dá lọ, mo gbé lọ́ọ̀yà dání, mo gbé lọ́ọ̀yà mi dání, àjọ lọ bá, mo dọ̀bálẹ̀, mo bẹ́ẹ̀, ó jù mí lọ lọ́jọ́ orí, gbogbo nǹkan ló fi sí ní ọ̀hún, mo dọ̀bálẹ̀ níwájú ẹ̀ bàbá mi, ẹ má bínú sí mi. Ẹ̀bẹ̀ tí mo bẹ̀ yẹn kì í ṣe torí pé bóyá àyà mi dàtàbẹ̀rù ń bà mí, ṣùgbọ́n torí pé mo mọ̀ yín pé mo jẹ̀bi ẹ̀. Mo mọ̀ pé mo jẹ̀bi ẹni yìí torí pé kí ni gbogbo tí mo sọ mi ò ṣe wádìí kó tó di pé mo sọ. Mo jẹ̀bi ẹ̀. Ìdí tí mo ṣe gbà láti gbéra lọ sí Ìbàdàn, mo lọ bẹ̀ẹ́ pé bàá mi ẹ má bínú sọmọ Lúkà, ẹ foríjì. Òye ni òye. Látọjọ́ náà mo dẹ̀ kẹ́kọ̀ọ́. Mo kẹ́kọ̀ọ́. I learned a lesson. Tí mo dẹ̀ ń fẹ́ kí gbogbo ẹ̀yin dẹ̀ ń wò mí kẹ́kọ̀ọ́. Ṣé mo pé 90% of our táwa lábẹ́ òde òní gbogbo wa láti wà lórí social media. Àwọn màmá wa dẹ̀rò pé wọn ò mọ̀ nípa fóònù. Wọ́n ti gbogbo wọn ló wà ní social media. Ẹlòmíì iṣẹ́ tó yẹ kó kọ́ níbẹ̀rẹ̀ ayé ẹ̀ kò kọ́, kò ráyè kọ́ṣẹ́, ṣùgbọ́n ó jókòó, wọ́n kọ́ ní bó ṣe tẹ fóònù, ó dẹ̀ mọ̀ ń tẹ̀. Àgbàlagbà ẹ rí bàbá, ẹ rí ya 60, 70, everybody is on social media now. Tó bá dẹ̀ lágbàlagbà tí ò sí lórí social media, ọmọ ẹ̀ wà ń bẹ̀. If you accuse anybody wrongly, tó o bá tètè tender apology ẹ at the right time, wà land síbi tó under the law ní o máa section tó jẹ́ bọ̀ mo mọ̀ pé tó bá accuse èèyàn lọ́nà tí ò tọ́ tó dẹ̀ jẹ́ pé ó wrong, you will go to jail. Tó bá fine yẹn tó bá rí san, ọgbà ẹ̀wọ̀n ló lọ sòsè yẹn. I won't accuse you. Torí pé kí ni bọ́ bá sọ pé o lè ní ẹ̀mí ò ní pè ẹ́ lólè, ṣùgbọ́n tí bá mọ̀ pé o jẹ́ tí mo mọ̀ ẹ́ mọ́ màá sọ ọ́ pé mo mọ̀ mọ́ nǹkan báyìí o, and this is what ẹni yìí ṣe tí mo fi sọ bẹ́ẹ̀. No, that is not an accusation. Mo sọ, mo rí, mo dẹ̀ sọ. Ẹ gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá, kò sí nǹkan tá à ń fi wàhálà ń ṣe, kò sí nǹkan téèyàn ń fi làásìgbò ń ṣe. Yorùbá dẹ̀ pé Yorùbá ló pé jù láyé. Tá a bá ń sọ̀rọ̀ ìtọ́lóyìnbó ń pè ní character, ìwà character ẹ. Tá a bá ń sọ ìtọ́lóyìnbó ń pè ní character, ìwà. Yorùbá ní ọ̀pákútẹ̀lẹ̀ àwa lọ́rùn fi kẹ́. Béèyàn bá hùwà burúkú, wà á dẹ̀ máa mọ̀ yí pé ìwà burúkú lòun hù yìí o. Kò sí bí èèyàn burúkú ṣe wà tí ò ní mọ̀ pé èèyàn. Èmi náà àwọn èèyàn burúkú tá tún máa jẹ́ kó yí èmi mọ̀ pé èèyàn burúkú ni mí. Wọ́n lẹ́ni tó bá burú ò kì í mọ̀ pé òun burú. Irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ yín èèyàn mi. Kò sẹ́ni tí ò mọ rere, kò sẹ́ni tí ò mọ búburú. Gbogbo wa lọ́lọ́run fún. Bíbélì gan kílẹ̀ ibẹ̀ ó ní a ti fi hàn ọ́ ìwọ ọmọ ènìyàn láti lè differentiate láàrin rere àti búburú. That is in tí Ọlọ́run create mọ́ àwa ènìyàn ní naturally láti bẹ̀rẹ̀ nígbà tó ti dá ènìyàn. Ó dá wa láti lè differentiate pé kíní yìí dára, eléyìí kò dára. And that is God. Thank you, my mommy Yeti Queen. Thank you. Yeti Queen, I'll be expecting you tomorrow. Thank you. God bless you. Ọlọ́run ti fi hàn wá to let you know pé this is good and this is bad. Kò sí ènìyàn tí ò mọ méjèèjì. Àfẹnìyàn tó bá ń parọ́. Tó o bá ṣe rere wà mọ̀ pé this is a good thing. Tó o bá dẹ̀ ṣe burúkú wà mọ̀ pé this is nǹkan burúkú. Then rere ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sọ̀rọ̀ sínú ẹ̀. Burúkú ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sọ̀rọ̀ sínú ẹ̀. Ìwọ tó o bá pa ọmọnìkejì ẹ,
ó ti láì sọ fún ẹ ọmọ ẹ pé nǹkan burúkú ló ṣe. Ìwọ tó parọ́ mọ́ ọmọlàkejì ẹ láì sọ fún ẹ ọmọ ẹ pé irọ́ ni mò ń pa mọ́, nǹkan burúkú dẹ̀ ni. Ìwọ tó mú nǹkan ọmọlàkejì ẹ láì sí pé àpúrúfù pé kó o mú láì sọ fún ẹ, ẹ̀rí ọkàn á sọ fún ẹ pé nǹkan burúkú ni mò ń ṣe. Ìwọ tó rẹ́ ọmọlàkejì ẹ jẹ tó parọ́ fún bó fẹ́fẹ́ tó dọ́gbọ́n gbowó lọ́wọ́ ẹ̀ láì sọ fún ẹ, your conscience will tell you wípé nǹkan burúkú ni mo dẹ̀ ń ṣe yìí o. That is God. Ó ti dá wa láti mọ rere àti búburú. Ó wá kù sọ́wọ́ ẹ àtèmi láti sọ pé òkè rere ni mo fẹ́ ṣe tàbí burúkú ni mo fẹ́ ṣe. Ẹlòmíì by mistake á ṣe burúkú, ṣùgbọ́n kàkà kó padà kó retract tàbí retrace ibi tó ti ṣe àṣìṣe. Akọ afagídí sí alu agídí ni á dẹ̀ ṣe kíni, á bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Yorùbá sọ wípé ìdáhùn pẹ̀lẹ́ ó yí ìbínú padà. Pẹ̀lẹ́ lásán tàbí má bínú tó Yorùbá ń pè ní sorry, ó ti stop odindi ogun rí tí ìbá já gbogbo àgbáyé. Sorry single is just one word, ọ̀rọ̀ kan ṣoṣo, one word, sorry. Ọ̀rọ̀ kan ṣoṣo náà ni ní Yorùbá, má bínú, ọ̀rọ̀ kan ni. Bínú, ọ̀rọ̀ kan ni. So má bínú, ọ̀rọ̀ kan ni, just a simple word. Ó yí ìbínú padà. Wà á máa bínú, ilé á máa bí ẹ. Yorùbá ní ìdáhùn pẹ̀lẹ́ a máa yọ obì lápò. Ìdáhùn náà ló tún yọ idà lápò. The same thing. Yorùbá pé ó pọ̀ púpọ̀ jù. We came out. Apàrọwà lọ́tún lósì, àbá rẹ̀ sọ̀rọ̀. Ààrẹ jáde. Ọ̀rọ̀ tẹ́ sọ yìí, ẹ̀yin fúnra ara yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹ kàwé. Ìwé tẹ́ ẹ kà, ó yẹ kẹ́ ẹ lè understand yìí pé ìtẹ́ ẹ sọ yìí ó lágbára lábẹ́ òfin. Jáde kẹ́ ẹ give statement, if it is only letter, this could have solved this problem. Just a letter. Ṣùgbọ́n mo sọ̀rọ̀ fún yín. Mo ti sọ fún gbogbo àwọn tó pè mí pé this is what ààrẹ must do. Tí ò bá ti ṣe à ń lọ ilé ẹjọ́ à ṣe. Mo sọ fún wọn, mo ní ààrẹ ò ní ṣe é. Torí Gani Adams tẹ́mi mọ̀. Òun ni number one onígbéra tó nígbéraga jù. That is what I observe from him. Ó gbéraga ayé bọ̀ òun. Tí mo ọ̀sáàbù lára ẹ̀ tí mo rí lára ẹ̀ ní. Ó lè má wàá mọ̀ pé òun ni. Ṣùgbọ́n èmi mọ̀ pé kò sí ẹni tó gbéraga. Kò sí ẹni tó hùwà burúkú tí ò mọ̀ pé wà burúkú lòun hù. Ìgbéraga ìwà burúkú ni. So ó lè hùwà burúkú kó má mọ̀. Mo sọ fún wọn clearly, mo ní come. Ààrẹ will never kò ní wá bẹ̀. So ẹ náà ẹ̀sẹ̀ tó ń bọ̀ kẹrọra sí mi ara yín jẹ́jẹ́. Mo sọ fún wọn, mo ní ṣùgbọ́n o, mo expect pé kí lọ́ọ̀yà olóyè kó dìde. Because ọba fi létí Sunday Igboho, ó ti ní kọ́mọ̀dé àwọn náà oníkan fi ààrẹ lẹ̀ kó kálukú máa ṣe sí ẹ̀. Ó dẹ̀ ti give statement tó ti issue ẹ̀ jáde. Ẹ fi òun lẹ̀ jẹ́jẹ́ òun, Yorùbá nation lòun bá yí, òun dẹ̀ máa bá débi tó ń bá dé. Tí èèyàn ti gboríyìn, òun á bá débẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ Yorùbá lawyers, mo rí lọ́yà tó dìdí sọ pé òun fẹ́ wá sórí ètò mi pé òun máa wá sọ̀rọ̀ lórí Ọmọlúkà tí mi ìbá ṣe. Mo wá bẹ̀rẹ̀ sí ní pàrọwà pé ẹ wá, ààrẹ ò ní sọ̀rọ̀, ẹ jẹ́ kí lọ́yà kó ṣiṣẹ́. Lọ́yà ń sin èmi àti òkúkú àsọ̀rọ̀ títí di bí mo ṣe sọ̀rọ̀. Mo kàn déédéé rí tí lẹ́tà ti jáde síta ni. Ṣùgbọ́n bí tí mò ń lọ ni wípé ìdáhùn pẹ̀lẹ́ ó yí ìbínú padà. Sorry ó lè dènà ogun tó yẹ kó ja gbogbo àgbáyé àborílẹ̀-èdè. Sorry lásán. My people that are watching me, you knew. Pé pẹ̀lẹ́ lásán. Ṣé bó mo sọ fún yín? Nígbà tí mo excuse dáàdì mi kan lọ́jọ́ sí.
mo gbọ́ pé wọ́n ló ṣe báyìí out of anger, out of annoyance, mo bọ́ síta, mo sọ̀rọ̀ sí, mo pè lórúkọ yẹn. Really, there are some facts táwa ní, ṣùgbọ́n àwọn kan wà tí mo sọ tí mo fi bà àwọn tó jẹ́ fact yẹn jẹ́ tí mi ò ní fact yẹn dání tí mo dẹ̀ sọ. Tó bá sùn mí lórí ẹ̀, all right. Nígbà tó pè mí lọ́ọ̀yà ẹ̀ pè, òun ló kọ́kọ́ pè, ó ní Ọmọlúkà ó dẹ̀ sọ eléyìí tán. Mo wá wò títí bí nǹkan tí mo fẹ́ ṣe. Nígbà wọn ṣe díẹ̀, mo rí lẹ́tà, lọ́ọ̀yà kọ̀wé síbi. Wọ́n ní màá pàdé wọn ní court fáwọn fún mi ní 15 days. Ẹ̀yin ọmọ Yorùbá, mo fi Ọlọ́run búra fún yín, kì í ṣe ìtorí pé ẹ̀rù bà mí. Ọlọ́run tó dá èmi àtẹ̀yìn rínú mi rọ́kàn mi. Ẹ̀rù kọ́ ló bà mí, àyà kọ́ ló já mi. Ó kọ owó síbẹ̀, ṣùgbọ́n kò já mi lójú. Ìdí ni wípé mo mọ̀fin bí mi ń ṣe lọ́ọ̀yà tí mi ń ṣàmòfin. Àwa náà mọ tó ń pè lófin. Ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀. Òun lèmi dì mú. Bàbá Awólọ́wọ̀ sọ wípé know something about everything and know everything about something. Mi ò mọ everything about òfin, ṣùgbọ́n mo mọ some things about òfin. Ìyẹn ni mo fi wo ìpéwẹ̀ tí mi bá fún bàbá ìlẹ́sì tí mi bá lọ bẹ̀ kò sí wàhálà bẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ mo tún jókòó mo ra àròjinlẹ̀. Ẹ wá o, eléyìí tí mo pè yìí ṣe mo ní fàtì dání, eléyìí tí mo pè yìí ṣe mo ní fàtì ẹ̀ dání. This is wrong, Ọmọlúkà. Think ẹjọ́ la ń kọ́, a kì í kọ́ ìjà. Mo ráwọn ọmọ Yorùbá tó pè mí pé Ọmọlúkà má lọ ní sọ́sí kóòtù jẹ́ lọ́sùnmá, I will pay for the lawyer. Ẹnì so pé who is he? Ẹgbẹ́ mi ò dárúkọ dáàdì mi yẹn sí, I don't need to mention his name. Ṣùgbọ́n mo wo títí mo ní pé okay, this is number one ẹni tí mo ń sọ yìí. Wọ́n bá kọ sọ́jọ́ orí òbí mi lọ́mọ. But mo wo pé mo ṣẹ́ ìdí tí mo dẹ̀ fi ṣẹ́ ni wípé wọ́n accuse ẹ̀ pé ó ṣe báyìí. Mi ò find out if it is true or false. Mo dẹ̀ sọ lórí social media. Mo wá dìde lọ́jọ́ kan mo ní mo máa ní láti lọ bẹ̀ bàbá mi yìí o. Mo pe lọ́ọ̀yà mi. Bàbá mi ni lọ́ọ̀yà yẹn. Àwọn tún jẹ́ lọ́ọ̀yà fún mi. Mo wá pè wọ́n mo ní ó yá let's go. Nǹkan báyìí ni mo ṣe o. Bàbá ní no problem báwọn máa tẹ̀lé mi. Agbé mọ́tò sọ́nà. Mo pe ìyá mi kan náà ní lórí Ìjẹ̀bú Òde. Ìyẹn náà darapọ̀ mọ́ wa. Àjọgbéra sọ́nà. Pákálá. Ó di ìlú Ìbàdàn. Mo débẹ̀. Wọ́n ti lórí ojú wọn lé wọ́n rẹ̀ ọlọ́pàá. Ọmọ Yorùbá lè mí. Mi ò dẹ̀ ní gbéraga kí ló gbé. Èrè wo ni ìgbéraga fẹ́ mú wá wọlé fún mi? Kí ni mo ti ní? What have I achieved in life? Tí màá kápá sókè tí màá ń gbéraga. Kí ni ààrẹ kí ló ti ní? Ààrẹ tó bá pín owó tí Sunday Igboho ní sọ́nà mẹ́wàá, wàláhì ààrẹ ò ní dásí mẹ́wàá ẹ̀, kò ní dásí kan ẹ̀ rárá. Kò ní. The only thing tí ààrẹ ní Nàìjíríà táwa yìí, òun ní pé ó jẹ́ olórí OPC. And that influence náà fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ. That's the only thing. Wọ́n ní Ilésanmí dùjòyè òótọ́ ni, ṣùgbọ́n Ilésanmí tó jẹ tó sówó. Àwọn tó dọ́mọ fún ẹ, àwọn lábàá olórí fún ẹ. Ìwọ tó jẹ́ Ilésanmí tó jẹ́ Ilésanmí yẹn, wàá dúró di ẹni tó lówó lọ́wọ́ kó tó lè sọ̀rọ̀. So ẹ̀yin èèyàn mi, mo lọ bẹ̀ nígbà tí mo rí dáàdì yẹn tí wọ́n ṣílẹ̀kùn fún mi tí mo wọnú ọ́fíìsì ẹ̀. Lọ́ọ̀yà mi sì fẹ́ máa faṣọ mi ní ìtẹ́. Mo ń dọ̀bálẹ̀ ní jarararara mọ́ dáàdì mi. Mo ti ṣẹ̀yìn. Ó ní Ọmọlúkà, má dì mí mú, má tiẹ̀ kọ́kọ́ jòkó, tiẹ̀ kọ́kọ́. Ìṣòro. Mo ṣáà di ẹsẹ̀ ẹ̀ mú. Dáàdì mo ṣẹ̀yìn. Mo ṣáà mọ̀ pé mo ṣẹ̀yìn. Apá ẹ̀ drop. Ìdáhùn pẹ̀lẹ́ ó yí ìbínú padà. Má bínú, ordinary sorry. Ó yí ìbínú padà.
As a matter of fact, I have the letter with me. Letter tí wọ́n kọ sí mi lọ́jọ́ náà ń re tí lọ́ọ̀yà kọ wá. Ó dìde after the matter has been settled. Táwọn lọ́ọ̀yà ti dá sí tán ti bẹ̀ẹ́. Ó dìbọn mi fúnra rẹ̀ ó lọ mọ̀ mi ní ẹ́ kò síbi tí mo fẹ́ tiẹ̀ sí. And that is the end. Ó parí náà nù. Ṣùgbọ́n mò ń sọ mò ń tún sọ. Ààrẹ ò ní ṣe é torí ààrẹ gbéraga. Ẹ̀yin tẹ́ bá ròyìn pé mo kàn ń sọ̀rọ̀ tí mò ń sọ yìí, mi ò sọ láti tàbùkù ẹ̀. Mi ì sọ láti tàbùkù ẹ̀. I love him. Mo ráwọn ọmọ Yorùbá tó accuse Ọmọlúkà, àwọn ọlọ́mọlúkà, ó dàbẹ̀ ní pé òun gbèsè ẹ̀yìn ààrẹ ju olóyè lọ, torí kìíní mo tún kò rí bẹ́ẹ̀ o. Yàtọ̀ sí pé ààrẹ pàjọ wá látàkókò is a person I love. Torí mo máa ń láì kí réyàn kó wà vibrant. Kó jẹ́ èèyàn tó ṣe ṣáṣám, ó wà lára tí mo fi fẹ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo lọ ọ̀dọ̀ ẹ̀, mo sọ fún yín nínú program tí mo ṣe bá mo ní mo observe àwọn nǹkan kan ìgbéraga ní ààrẹ ṣe kọ̀ tí ò ṣe jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ọmọwé níwọ̀nba at least mo gbọ́ pé ààrẹ ní degree dání, mo gbọ́ ni o pé ó ní degree dání. In that case ó yẹ kó lè understand the gravity ọ̀rọ̀ tó sọ jáde nínú audio yẹn. Kò yẹ kí wọ́n sọ fún ààrẹ kó tó jáde kó tó issue note jáde lórí ọ̀rọ̀ yẹn. Tó bá jẹ́ lótìtọ́ àtòdodo àwọn kábíyèsí wa dá sọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ fẹ́ kó tán. Wọn ò nílò láti sọ fún Gani Adams pé jáde kó dẹ̀rì tí àkè àbí báwo ló ṣe ń pè kó sọ̀rọ̀ lórí audio yẹn kó tender apology ẹ̀ lórí ẹ̀. Gbogbo àwọn tó fi ọ̀rọ̀ kàn. Ṣùgbọ́n wọn máa rẹ̀ ó máa sọ ní àbí mi ṣe mi láyé ọlọ́run jẹ́ mi ní sọ láìláì. Who are they? Mo mọ IG, mo mọ Inspector General of Police now, Director of DSS, èmi olórí OPC, Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá, ṣé wọ́n fẹ́ arrest mi ni, ṣé wọ́n fẹ́ mú mi ni? Ààrẹ Ọ̀nà Kakanfò dé kóòtù. Ẹ dé court if you refuse to heed. Wàá dé court. Ìjọba tó lágbára lórí everybody gan wọ́n ń pèjọba lẹ́jọ́, wọ́n dẹ̀ win. Sunday Igboho pèjọba lẹ́jọ́ and he won. He sued Nigerian government and the DSS. He won. Wọ́n dẹ̀ sọ pé kí ìjọba Nàìjíríà lọ san 20.5 billion naira fún. Ìyàwó àwọn èèyàn ló dojú àwọn Buratai àti Chika Malami and Tanko Alumakura. Àwọn ni wọ́n dojú ẹjọ́ yẹn ni wọ́n dojú ẹ̀ dé. Wọ́n bá ń sue gọ́ọ̀mẹ̀ntì. Wọ́n dẹ̀ win. Mélòó ni ẹ̀yin? A single man. Ààrẹ. Ẹgbẹ́gbẹ́raga ti sẹ́gbẹ́ ẹja díẹ̀ ṣe ń tó tọ́. Máa ka lẹ́tà yẹn fún yẹn ní èèyàn mi. Àbórí dààmú náà. Níwọ̀nba tí mo bá mọ̀ ń kà. Máa ka fún yín. Bíbélì sọ̀rọ̀ ó pé ó ní ìgbéraga. Nígbà tí ìgbéraga dé ní ìtìjú dé. Now the letter is everywhere. Olóyè ṣe báyìí ó wòrán. Àwọn ọmọ Yorùbá takú. Ọmọ Yorùbá l'Amẹ́ríkà. Ọmọ Yorùbá ní Canada, àwọn kan kóra wọn jọ ní Brazil, àwọn kan dìde ní UK, àwọn kan ní Germany, àwọn kan ní Japan, wọ́n kóra jọ wípé láyé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ tí ààrẹ ò bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí máa dé court torí ọjọ́ ọ̀la kan lè lọ dọkumẹ́ǹtì ẹ̀ sílẹ̀. Ìjọba ni wọ́n pè é gbogbo bó ṣe ń lọ wàá rò pé wọn ò gbọ́ wọ́n gbọ́ wọn dẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀. Akàndọ́jọ́ kan ní àwọn ọmọ olóyè àdìde tàbí olóyè fúnra àdìde alóhùn ní kankan tó fẹ́ ṣe wọ́n gbé fáìlì jáde ni. Wọ́n ní wọ́n rántí pé nígbà kan ọ́díò yẹn wọ́n bá ẹkú jáde. They have what they call archives. Ibi tó fi nǹkan dọ́kúmẹ́ǹtì tẹ́ ń wá for 100 years tẹ́ ẹ bá dé archives ẹ̀ máa bà ń bẹ̀. Wọ́n á wú àti ọ́díò àti everything wọ́n á wú jáde wọ́n play ẹ̀. So kí ló mọ̀ nípa ikú Bọ́lá Ìgè Sunday Igboho ó yá máa bọ̀ wá sọ. Ṣùgbọ́n tí gbogbo àwọn àkọsílẹ̀ ní ìbá ti wà necessary àkọsílẹ̀ tó bá ti wà ńlẹ̀ ìyẹn ni lọ́ọ̀yà máa rọra present pé ẹgbà. Nígbà tọ́rọ̀ yẹn jáde ẹni tó sọ ti sọ pé irọ́ lòun pa pé
wọ́n òun kàn gbọ́ bẹ́ẹ̀ lòun fi sọ òun rèé ìwé tó fi sọ rèé ọ́díò tó fi sọ rèé ní kéèsì bá close ló bá tán nítorí ọ̀la ní gbogbo ọmọ Yorùbá fi yarí pé this must never go like that. It is a very, very dangerous allegation. It's a very serious crime. Ni Gani Adams ló fi kan Sunday Igboho. Serious crime. More than, not just ordinary fellow. A first-class citizen of a country. Minister for law, Attorney General of the Federation. And Chief Justice. And Minister for Justice. He should be in number 3 position. Somebody can pè ní dáadáa gẹ́gẹ́ bí Nàìjíríà ṣe gbé ètò ìjọba wọn kalẹ̀. Wọ́n ní 3 tiers of government làwọn ní the executive, the judiciary and the legislative. Somebody kan máa mú lé ní èjìẹ̀ta. Ó yẹ kí ẹni tó bá jẹ́ Minister for Justice ló yẹ kó jẹ́ number 3 citizen. Ṣùgbọ́n wọ́n mú president as 1st citizen, wọ́n mú vice as 2nd citizen, wọ́n wá mú Senate president as number 3 citizen. Lẹ́yìn ẹ̀ wọ́n mú speaker of the House of the Senate rep gẹ́gẹ́ bí number 4 citizen. Lẹ́yìn ẹ̀ lọ́sẹ̀ wá kan the Minister for Justice of the Federation is number 5 citizen in the whole Nigeria. Kì í tún ṣe ordinary person náà allegation ẹ̀ kan Sunday Igboho number 5 citizen of Nigeria nígbà kan rí ó kú bẹ́ẹ̀ wọn ò dẹ̀ mọ wẹ́rẹ́ about ẹni tó wà. Ẹnìkan wá dìde ó fa allegation yẹn kan Sunday Igboho ẹ rí pé it's a very grave accusation or allegation or I don't know how to put it. Ẹ rí pé lágbára ni ṣùgbọ́n bó ṣe ní agbára tó ìdáhùn pẹ̀lẹ́ lásán ordinary your voice or your signature lásán a solve gbogbo problem yẹn ṣùgbọ́n Gani ò ní ṣe. Láńre jìnnà dúró ní number 7 ta ló wà ní number 5 and 6. Who is number 5 and 6? I want to know. Let us teach ourselves now. Let's teach each other. But all I know is that this Attorney General of the Federation is number 5 citizen of the country. After the president, the vice president. After the vice president, the Senate president. After the Senate president, the Speaker House of Representatives. And after Speaker House of Representatives, Opada Judiciary, which is number 5 citizen. And the head of judiciary in Nigeria is Minister for Justice and Attorney General of the Federation. And that is number 5. Number 2. Deputy Senate, nobody Deputy Senate, the number 5 citizen is. Anyway, that is not what we are here for. So, màá ka ìwé yẹn jáde fún yín níwọ̀nba tí lọ́ọ̀yà kọ ṣùgbọ́n kìíní kan wà ń bẹ̀ o. Ẹ jẹ́ kí n ṣàlàyé fẹ́yìn ọmọ Yorùbá. Ó sì pàpà dá níwọ̀nba tí lọ́ọ̀yà ṣe kì í tì í ṣe ilé ẹjọ́ ló fún Gani níwèé o. Kẹ́ ẹ lè mọ ìfẹ́ tí olóyè Sunday Igboho tó ní sí Gani Adams. Ó nífẹ̀ẹ́ òun ni ò nífẹ̀ẹ́ Sunday tó ń ṣe lára ọmọlọ́mọ. And that is fine. Sunday lọ́ọ̀yà yarí pé ẹ wá èmi máa sú ẹ o. But àmọ̀ràn dé bóyá Sunday ló ti ẹ̀ta pípé máa kí ìsú kọ́kọ́ sọ fún kọ ìwé sí i jẹ́ kó rìn láti ìtòsọ yẹn kó tún ṣe kó sọ fún ọmọ Yorùbá pé kò rí bẹ́ẹ̀ o. Ìyẹn ni ìwé tí lọ́ọ̀yà kọ yìí o. This is a letter from the lawyer of Sunday Igboho. Lawyer tó kọ eléyìí ó sì jẹ́ àwọn senior lawyer ló sì kọ eléyìí kì í tí ì ṣe san àwọn san tó bá Sunday ṣiṣẹ́ o kì í tí ì ṣe lawyer Aminu o ṣé Aminu ló ń jẹ́ kí lorúkọ lawyer tó ṣẹjọ́ ní Ìbàdàn kí mo ló ń jẹ́ o san tó àwọn òye wọ́n san tó bá gbọ́ pé èèyàn jẹ́ san lórí mi wọ́n tún san tó bá jẹ́ àwọn ló kọ́
ó lágbára. Ṣé ìwé yìí lọ́ọ̀yà tó kọ kò tí ì gbéwèé lọ, kò tí ì sú Gani. Ó kọ láti sọ fún Gani pé ẹni tó jẹ́ oníbàárà òun allegation tó fi kàn yìí àwọn ò ní gbà sí àtúnṣe ọ̀tọ̀ ò bá ti ṣàtúnṣe káwọn pàdé nílé ẹjọ́. Ìwé tó sì jáde rèé, wọn ò tí ì sú Gani o, ṣùgbọ́n ìdánilójú wà pé wọ́n ì máa sú Gani torí Gani ò ní jáde. Ẹ lọ kọ́. Gani ò ní jáde, sùn náà ló máa gbẹ̀yìn ẹ̀. Ó lówó náà àtúrọ̀, OPC lówó, òwúrọ̀ ẹ̀ lówó, ká gbówó jáde, ká kọjá sí court ká jọ lọ máa ṣe. And let us see who will win at last. Ìwé yẹn láti Law Corridor ó jáde ní on the 25th of March 2024. Oh Jesus. Iba Ganiyu Adams, the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Oduduwa House, Ezekiel Street, off Toyi Street, Ikeja, Lagos. Demand for immediate retraction of malicious and defamatory statement against Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho. Igboho Osha, Babajami. Introduction. We are solicitors and attorneys at law to Chief Sunday Adeyemo, aka Sunday Igboho. Àti máa kàwé àwọn lọ́ọ̀yà ó máa ń dábàá máa ń gbọ́ hearing after ọyàn omi ní sómìnà támá omi ní kíníkan omi ní pírẹsẹ̀ntì oríṣiríṣi omi ní ó máa ń lágbára gidi. Ọlọ́run lọ́ọ̀yà Ọlọ́run àgbà yín. Our client is a famous Nigerian citizen, a successful international businessman, and a human rights activist. Over the years, our client has built a strong reputation for himself as an advocate for the rights of the masses, particularly with respect to the security of the Yoruba people and peaceful coexistence of the citizens at large. 1.3 wọ́n gbé ẹmọ bá lọ́ọ̀yà ṣe ń kọ̀wé. Our client has equally offered his support on several occasions for the security and well-being of the good people of this nation, even at the peak of persecution in the hands of unscrupulous elements in the society, and his dedication to the cause of justice has won him several accolades, both home and abroad. It is thus with great shock and exasperation that we write in reference to a recent malicious, scandalous, and defamatory statement made against our client, contained in a leaked viral phone call conversation available in circulation on several social media platforms. Oh God. Ọ̀rọ̀ yìí pọ̀. Oh God. Tí n bá kàn ní kí n máa kàwé ìlọlé ní sáà máa kúrò ní. Bọ̀ ẹ jẹ́ kí n lọ síbi tó ṣe kókó. Ẹ jẹ́ kí n lọ síbi submission so that we won't take much of our time. I will give some of you an opportunity to call in so that the bá that's it. Oladele nation, if you get work, you pay. What do they find here? Work for dada. Submission. It is our thoroughly considered position that your statement against our client is motivated by lies, spite, hatred, and prejudice. It is worrisome and infuriating to note the malice with which you made the unfounded allegation is devoid of right thinking
caution, and extremely undermine the integrity of the office you occupy. We submit on behalf of our client that you have not only defamed our client intentionally, but have also mendaciously, mendaciously, Jesus Christ of Nazareth, mendaciously subjected him to public ridicule, mockery, mortification of an odious nation. And this stands as an abhorrence to his person, to which we take a vehement exception. Our demand, the demand. Kí ni láyà ni kò ṣe ẹ̀rí pé pẹ̀lú gbogbo àlàyé tó ń ṣe báyìí ó ṣàlàyé pé ààrẹ ń dẹ́ ṣe yìí ó kù díẹ̀ káàtó kò tọ́nà kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ parọ́ mọ́ Sunday Igboho ni oníbàárà àti wa ẹ parọ́ mọ́ ní gbogbo ọ̀nà ó wá sọ wípé our demand ìyẹn ni pé nǹkan báyìí ni mo wá fẹ́ kẹ́ ẹ ṣe o ààrẹ òun ni mo fẹ́ kà sí ti yìí. Flowing from the foregoing excruciating fact, we further have the instruction of our client to demand for the following. Demand for the following. An immediate retraction of the said scandalous, malicious, and defamatory statements made by you against our client contained in the viral phone conversation which is now making rounds in the social media. Go retract here. Ṣebí kan tá à ń sọ pé kó ṣe tẹ́lẹ̀ náà nìyẹn. Lọ́ọ̀yà ti wá sọ sí àwa ń ṣe lọ́ọ̀yà kò gbẹnu wa. Àmọ̀ràn làwa fi ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n kò gbẹnu wa. Lọ́ọ̀yà ti sọ. Furthermore, that you cause a publication in 2 national dailies to be published in your name, admitting the falsity of the allegation and tender public apology to our client. Ó di méjì. Ìyẹn ni pé kó jáde nínú national newspaper méjì kó kọ article yẹn jáde kó ti inú ẹ̀ kó sọ fún gbogbo àgbáńláyé pé òun parọ́ mọ́ Sunday Igboho ni òun ò mọ̀ ní ti nípa ẹ̀ o. Ẹrù mi mọ́mọ́ pa mí o. Kó gbé jáde as public apology kó fi bẹ̀ Sunday. That is ìkejì. Ìkẹta, an unreserved letter of apology written by you and addressed to our client. Lẹ́yìn àwa personal apology letter. Lot of boy, I said, kò sí Sunday Igboho direct. Akọ̀sí, alọ̀bẹ̀, àfi bẹ̀ Sunday pé má bínú. Personal letter. Ó yàtọ̀ sí èyí tó máa kọ fún gbogbo ọmọ Yorùbá. Or let's say Nigeria at large. Torí Bọ́lá Ìgè, minister Nigeria ni, kì í ṣe minister Yorùbá. To close it, only take notice that you have 48 hours from the date of receipt of this letter to comply with our client's aforementioned demands. Otherwise, the full machinery of the law will be set in motion against you without further recourse to you, which will include a demand for damages in the sum of 10 billion naira. For the injury caused to our clients by your defamatory statements and its glaring lack of decency and integrity. Sign only yours faithfully for Law Corridor, Pelumi Olajengbesi, Esquire, Managing Partner. Wọ́n dẹ̀ gbé síìlì wọ́n gbélé oore. Ṣé rí síìlì wọ́n gbé sí? It's a notary àdúrà ṣe pé public notary public you. Ẹ̀yin lọ́yà ẹ̀ mọ̀ yọ ẹyin olúwa ẹ̀. Ṣé notary public you lẹ́ pé àbí public you notary? Ìyẹn ni pé kóòtù ti fún wọn ní àṣẹ láti ṣe àwọn iṣẹ́ kan on behalf of court. That is how I can translate it. So
ó gbé síìlì yẹn ibi tí a bá ti rí síìlì yẹn kóòtù ló fún wọn ní àṣẹ láti lò. So this letter is authorized indirectly by court. Ṣùgbọ́n kì í tí ì ṣe ìwé ìpẹ̀jọ́. Wọn ò tí ì pe Gani lẹ́jọ́, wọ́n fún ní 48 hours. 48 hours ẹ ti bẹ̀rẹ̀ látàná o. Yes, yesterday is 25th. Ní lẹ́tà jáde wọ́n fún ní 48 hours. I think that 48 hours will lapse by Thursday, if I'm not mistaken. Wednesday or Thursday ló máa pé 40. Wednesday of course, ọ̀la ló máa pé 48 hours. Tí Gani ò bá ti dáhùn kóòtù ya kó wá lọ ro tẹnu ẹ̀ kó lọ sọ gbọ́dọ̀ dádájọ́ lọ́ọ̀yà ẹ̀ lárán lọ òkòwò kan lọ máa rò ó ní kọ́ á present ṣé wọ́n ń gbé ó ní wọ́n sọ pé tó bá fa gbùrùgbùrù ẹni tó gbọ́ lẹ́nu ẹ̀ tó sọ pé yẹn á pe ẹni yẹn jáde ìyẹn á wá mú proof jáde ó ní wọ́n sọ pé ó wà lára àwọn tó pa Bọ́lá Ìgè òun á wá adájọ́ wá béèrè lọ́wọ́ ẹ̀ that statement ọ̀rọ̀ tó sọ yẹn audio yẹn ó ti wà ní court of law wọ́n ti keep ẹ̀ síbẹ̀ is an exhibit is an evidence is an this is an that ó ti wà níbẹ̀ exhibit 122.2 ọlọ́wọ́ mọ̀ jíbi rógbó ẹjọ́ láyé kì mọ́ wáyé o Ọmọlúkà Esquire exhibit bàbá mi Ọlákúnlé Fọlámi my prof àìkàwé yìí ó máa ń fi ìyà jẹ bí ó ti statement yẹn ti dé exhibit wọn bọ nígbà tádájọ́ bá gbọ́ ẹ̀mọ́ fáwọn adájọ́ yìí orí wọn pé dànù àfi tó bá kàn fẹ́ ṣòótọ́ wọ́n mọ òtítọ́ wọ́n bá gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ wọ́n mọ òtítọ́ by looking at your face wọ́n á mọ̀ bóyá irọ́ ló pa bóyá òótọ́ that is ara àwọn nǹkan tádájọ́ ń tírèdì wọn fún nìyẹn tí wọ́n bá wo ojú ẹ lásán they will know if you are lying. So that audio tí ààrẹ fi sọ̀rọ̀ yẹn ó ti wà ní court kò ṣeé sọdún mọ́ kò ṣeé parẹ́ mọ́ ó wà ní court nígbà tádájọ́ bá gbọ́ adájọ́ wá béèrè lọ́wọ́ ààrẹ pé lẹ́ ààrẹ ó ní wọ́n sọ wípé wọ́n sọ pé ààrẹ ǹjẹ́ ó lè produce ẹni tó gbọ́ lẹ́nu ẹ̀ ó gbọ́dọ̀ produce ẹni tí ó gbọ́ lẹ́nu ẹ̀ tó sọ fún tó gbọ́ yẹn produce ẹ̀ á produce ẹ̀ jáde tí ó bá ti produce ẹ̀ ó ti jẹ̀bi kan nìyẹn ẹ̀bi kan pọ́nbélé tó wúwo nìyẹn àjẹgbálẹ̀ lórí you will be punished for that. Wọ́n ní pé and you didn't find out ó dẹ̀ fi accuse yẹ that is another thing. Oh God, ìdáhùn pẹ̀lẹ́ ó yí ìbínú padà sorry ó stop war against nations. Sorry for the man. I am sorry. Then it was doctor. Ṣé ó doctor láti bẹ̀rẹ̀ dópin kò sẹ́ni tí ò mọ̀ pé ohun Gani Adams. I will let's leave that. So ìwé yẹn lẹ ti gbọ́ yẹn o. 48 hours ó máa pé lọ́la by Thursday. Gani Agbawe court it is sure wọ́n ṣàbò ẹ̀ wọ́n wá jọ gbé adájọ́ dìde òun lówó láwọn wọ́n dìde wọ́n dáwó fún wọ́n pàdé àwa jẹ́ Gani àtàwọn olóyè ẹ̀ tó fi jẹ tó máa rówó gbà lọ́wọ́ wọn against àwọn ọmọ Yorùbá àwọn ẹni tó máa borí ṣèbó ti ní Yorùbá ṣòro jà fún Sunday ní Yorùbá ò ṣòro jà fún kò wá jà ìdí Yorùbá bá fẹ́ fojú òun rí kan kiri when did I win? Let's go to court. Àti kẹsẹ̀ sí àti kò jẹ́ ẹ̀yin lọ́ọ̀yà wọ̀nyí ẹ̀ ní pààyàn ẹ̀ là máa gbóríṣiríṣi òyìnbó gbóyìnbó tán kọ láti yẹn mo dẹ̀ pé tí jípolómádì ọlọ́run jípolómádì mascopopo ẹ wo ká tó máa lọ ẹ̀yin tó bá fẹ́ pè ó yá ẹ sáré pè ní kọ́mọ́kébé 07046092484 ẹ pè ní kíákíá kó má pẹ́ ó dẹ̀ fọ́ọ̀dì sí mi ẹ wà máa gbọ́ oríṣiríṣi
òyìnbó ọlọ́mọdé arógbẹ ìwọ tó jí láàárọ̀ tó rí gàrí mu nínú ilé ẹ̀ tó jòkó ó mọ ọba tó jẹ ẹ má jẹ ṣẹ́rí. I'm not a lawyer. You know, I keep on saying it. I'm not a lawyer, but at least we should move little with lawyers. But let me tell you this. It will get to a certain level. The judge will summon him. And let me tell you, gbogbo àwọn tó bá wà involved nínú audio yẹn gbogbo ọ̀nà máa pè. Ẹni tí Gani ń bá sọ̀rọ̀ wọ́n á pè é láti lè confirm lẹ́nu ẹ̀ pé ṣé lóòótọ́ ni Gani bá ẹ sọ̀rọ̀ yìí. Ìyẹn gan tí ò bá sọ̀rọ̀ àwọn ńlá fara fá díẹ̀. Yẹ ẹ máa wọ̀ wọ́n. Ẹni tó bá fà gbùgbùrù àfagbọ́. That is ìtàn pè ní law nìyẹn. Nàìjíríà àwọn olórí ni ò lófin. Bọ̀dà wa táwa ń sàlẹ̀ àlófin o. Lórí àwa táwa ń sàlẹ̀ bí òfin wà. Ṣùgbọ́n lórí àwọn tó wà lókè, àwọn governors, àwọn president, àwọn senators, àwọn ministers, àwọn SSAs, àwọn ambassadors, àwọn olówó, àwọn wọ̀nyẹn kò sófin fún wọn o. But níbí o, lọ́dọ̀ tí a, àwọn ológa, má ṣe o, ìjà tó lè jà, tó lè láyà o ní ìjà Yorùbá tó ọ̀ níjà yìí o. Wọ́n mà lọ sẹ́, kó lọ lagi mọ́yàn lórí, ọ̀ ń lọ sẹ́wọ̀n o. Bàbá lọ kányàn lẹ́sẹ̀, ọ̀ ń lọ ẹ̀wọ̀n o. Ṣùgbọ́n o lè kán Fúlàní lẹ́sẹ̀ o. O lè wó kí mọ́ Fúlàní lápá o. Tó bá jẹ́ tí oko kékeré tí mo ṣe tó bá lọ bẹ̀ tó jẹ́ tí bá rí self defence ni èyí wo gímọ̀ lápá. Orí ẹ̀ ní mi ní làmọ́, màá wo mọ́ lápá. Tó bá yọ àdá tì mí tó fẹ́ ṣá mi, ó jẹ́ mi wọ́n kọ́kọ́ rẹ́sẹ̀ ẹ̀ṣá, màá ṣá owó ẹ̀ sọnù. Tí n bá kọ́kọ́ rí ṣá, màá ṣá sọnù. Ìyẹn báyìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Ibo dé court of law máa dúró gbẹ̀ngbẹ̀ pé yes, mo defend ara mi ni. So, ó ti wá get started. Màá mi àjí fọwọ́ bà á. Ó ti get started. Ṣé bá sọ fún Gani pé Gani lọ ṣe tó tọ́, èèyàn kì í tìtìjú kárùn-ún, ìgbéraga ò léèrè, ìtìjú ló ń kó bá ní. Tó bá jẹ́ pé ordinary 2-3 minute voice ni Gani ti ṣe. Tí lọ́ọ̀yà bá gbẹ́rú ilé, lọ́ọ̀yà gan ò ní jẹ́ gbé jáde mọ́ because tó bá sọ ọ̀rọ̀ yẹn máa tò káàkiri ó máa lọ. Àbí mo parẹ́ yìí bẹ́ẹ̀ ń gbọ́ mi. Tó bá kó sọ ni just 2 minutes or 3 minute voice kó fi sọ̀rọ̀ ń kó bẹ ọ̀tún kó bẹ òsì kó dẹ̀ sọ pé kọ̀rọ̀ parí. Tó bá kó ṣe é lọ́ọ̀yà ò nídìí àti kọ̀wé mọ́ torí that simple audio ó máa rìn tí gbogbo àgbáyé máa tún gbọ́ bọ́n ṣe gbọ́ ilé tó fi ba olóyè jẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n gbọ́ ilé tó fi tún ṣe pé ó ti sọ̀rọ̀ ó ti bẹ̀rẹ̀ lọ́rọ̀ bá tó. Ṣùgbọ́n Gani kọ̀ ìgbéraga a máa ṣíwájú ìparun. Let's see what will happen. He is rich àbí àwọn tí ẹ ló lówó gidi ẹ jẹ́ ká wo ohun tó máa ṣẹlẹ̀. Let's see what will happen. Ẹ jẹ́ wá ohun tó yí ni ó ṣe. Àwa ò ní bán a ní ihun tó jù mọ́ lọ. Àwa ò ní bán a ní ihun tó jù mọ́ lọ. Bí Fúlàní ya wèrè, a máa já wọn lọ́rẹ́. Àwa ò ní bán a ní ihun tó jù mọ́ lọ. Ẹ lè kọrin. Àwa ò ní bán a ní ihun tó jù mọ́ lọ. Àwa ò ní bán a ní ihun tó jù mọ́ lọ. Bí Fúlàní ya wèrè, a máa já wọn lọ́rẹ́. Àwa ò ní bán a ní ihun tó jù mọ́ lọ. Àwa ò lógun a ní ihun tó jògùn lọ. Àwa ò lógun a ní ihun tó jògùn lọ. Bí Fúlàní ya wèrè, àwọn ìyá àjẹmọ́wọ́ ya wèrè, a máa já wọn lọ́rẹ́, a já wọn nígbàlẹ̀. Àwa ò lógun a ní ihun tó jògùn lọ. Ẹ kó ìyá àjẹ yìí síta. Àwọn ìyá àjẹ gan máa lọ kóòtù lélẹ̀. Ọlọ́run gbà mí o, yàrá mi Olódùmarè, yàrá mo ní ọ̀rá mu gàrí mi gẹ́gẹ́ ní ilé mi, wọ́n ti pín jù ta pín mi o. Wọ́n máa jọ ta pín mọ́jọ há mi lórí o.
má jẹ́ ìṣìjẹ láyé mi o má jẹ́ ìrógun ẹjọ́ o ó gàn ó lágbára jù ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Paríparí ọ̀rọ̀ mi ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀rù àròjinlẹ̀ níbo là ń lọ Yorùbá. Bí a ò bá mọ bí tá a mi lọ ṣèbó yẹ ká padà sílé ká jáwọ́ lápọn tí ó yọ ká lọ gbómi lákaná. Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá. Mi ò mọrin kan ó tún gbogbo ẹ̀ ló kàn fi ìyà jẹ mí. Ó yà kọ́ tí ẹ jáde ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá. Má jò pẹ́ tẹ́ ẹ̀ bá ti kọ́ mi ní lọ èmi màá dẹ̀ máa waste time yìí. Omi lè yes. Bíbí tó ní Ìgbòho náà tí apologize fún ọmọ Yorùbá. So kí ni Ìgbòho kí ni ẹ̀ṣẹ̀ wo ni Ìgbòho ṣe Yorùbá tó fẹ́ fi apologize fún ọmọ Yorùbá? I want to know. Bíbí idiot ẹ̀ òpònú ẹ̀ ayé dada kọ́ tí ẹ jáde ìbùkún ní orílẹ̀-èdè Yorùbá má jò pẹ́ ní kọ́mọ́nkébé.